is my witness. Okay, ọ̀sán. Woman come in the morning. Wọ́n ní láti ọdún mẹ́ta Since sẹ́yìn 3 báyìí years. níṣẹ́ àwọn ti dojúrú sà. Wọ́n ní pásítọ̀ wọ́n ní láti ọdún mẹ́ta sẹ́yìn Since 3 years ago. làwọn ti ń tọrọ jẹ. Wọ́n ní láti ọdún mẹ́ta sẹ́yìn ni àwọn ti ń tọrọ jẹ. Ago, she has been begging to eat. Wọ́n ní àwọn máa ń lọ China. She used to enter China. Wọ́n ní àwọn máa ń lọ wá ń rajà káàkiri. She used to go and buy market. Wọ́n ní nígbà tí ìdádúró yẹn bẹ̀rẹ̀ sà. When that stoppage stopped, Wọ́n náà wòye sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. she cannot explain. Wọ́n náà wọ́n kàn rí pé owó kankan kó jọ. She just see that she cannot gather any money again. Ẹ kígbe. Shout. Olúwa ẹ kún mi fún agbára. Oh God, fill me with your power. Ẹ kún mi fún agbára. Fill me with your power. Kí ayé má bàa sún ẹrù ògo kalẹ̀ lórí mi. For the word not to put down the load of glory in my head. Ẹni tí ó ti dáa fún ẹni kó gbàdúrà. Somebody that is not okay for us to pray. Ẹni tó ti dáa fún ẹni kó gbàdúrà. The one that is okay for Wọ́n them to dín pray. pẹ̀lú oníkálukú pẹ̀lú lẹ́vù oníkálukú ni sá. We are dealing with Olúwa ẹ jọ̀ọ́ dáadáa fún mi. Oh God, fill me with Tí ayé your má power. bàa sún ẹrù ògo kalẹ̀ lórí mi. For the one not to put Ẹ down pé Jésù àdúrà.